Abiola Ilu.
Èmi ò kí ń disrespect mi. Mo ti wá sọ́fíìsì lẹ́ẹ̀mejì. Ìgbà ìfọ̀ ló tò mí ìfẹ́ ọkàn. Èmi ń support ní ìṣòro ìṣẹ̀lẹ̀. Mo ti mọ̀ láti gbà tí Báyọ̀ tẹ̀jọ́ wá kọ fún wa tẹ̀jọ́ wá kọ Báyọ̀. Then honourable ọmọ bàbá Kwara ó gbé wá sí mi. Wọ́n á san $1 million. Wọ́n á pè é fún Báyọ̀. Ẹgbẹ́ ìlú bá deposit ilé ìlú ni tó bá tẹ ẹ̀kọ́ tí ìbá tẹ ẹ̀wá Primate Ayodele ẹgbẹ́ òní stakeholder kò lè jẹ́ lówó oṣù wá sọ fún Táíwò ọmọbìnrin Táíwò ọ̀gbẹ́ni yìí sọ̀rọ̀ fún mi wá ní o tún wá late àwọn tó fẹ́ kú ni wọ́n ti lọ àti yìí àwọn máa dé first time tó wá bóyá kò tó kàn wọ́n àpò àlọ́ Fúnkẹ́ Adédoyin àbọ̀ ọ̀nà àwọn pásọ lè kó fún máa jẹ yín lógún bèrè lọ́wọ́ sí ká láṣeyọrí bèrè lọ́wọ́ àwọn ọkùnrin máa ra mọ́tò fún wọn máa ṣe nǹkan mo tí wá sí stúdíò ẹ right olówó ṣùgbọ́n ibì kan tó wà táwọn kan ti jùyàn lọ máa fàdúrà rẹ lọ́wọ́ ayé kákìlà lè ṣe papọ̀ sàn ní wá kọrin fún níbi free bèrè lọ́wọ́ Wàsíù free bèrè kọ́pẹ́ ta ló jẹ́ Primate Ayodele free olóòtú kó instrument wá torí ló mọ̀ mí náà kò ṣe bí ọmọ mo láìkí ẹ̀ gan olójẹ́ kí n kúrò lódìdí Èkó wá sọ́fíìsì ẹ̀ second one yẹn wọ́n ní kò lè jáde wà ní studio